òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn ẹ̀ka jà ẹ̀ lọ òun tún ẹfẹ̀. lóríire amsat irú ọmọ wo ni. alẹ́ ní fowó ralẹ̀ tó bá fi kọ́lé ẹni bá fowó ralẹ̀ tó bá fi kọ́lé kákíkú oríire congratulation. Àdùnní Adémi Alájà Bímbọ́lá ọmọ Èkìtì kété ẹ jẹ́ kákíkú oríire congratulation. àìlàhìlàlà ṣe rí ẹ̀dá ẹ má ro ẹ̀dá pin mọ́ láyé. Alhaji Waheed Àríyọ̀ Alhaji Waheed Àríyọ̀ àwọn sọ wípé ẹ̀dá ẹmọ rẹ̀ ẹ̀dá pin mọ́ kò sóhun tó Ọlọ́run ò lè ṣe. Ẹ̀dá ẹmọ rẹ̀ ẹ̀dá pin mọ́ kò sóhun tó Ọlọ́run ò lè ṣe. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Alájà Àdùnní Abímbọ́lá jẹ́. Ẹ̀dá ẹmọ ro ẹ̀dá kan pin. Alájà Táwàkálítù Àdùnní nínú olórin àgbà làwọn náà wà. Ó ní Alájà Abímbọ́lá wà nínú olórin àgbà tí ò sí fọwọ́rọ́ sẹ́yìn ló wà. Tá bá ń kọ àwọn sẹ́ẹ̀tì ẹ̀ àwọn máa ka àwọn alájà wa Aminat Ọmọtáyébí, alájà Bàṣírí mi, alájà Ìyángánà, alájà Kíkí, àwọn máa ka àwọn sẹ́ẹ̀tì wọn lọ bẹ́ẹ̀, àwọn sẹ́ẹ̀tì kan náà jọ wà. Ṣùgbọ́n nígbà kan Ọlọ́run fẹ́ ṣe bó ti ṣe lára ẹ̀. Alájà wa Táwàkálítù wá jẹ́ ni Ọlọ́run ọba ló dúró tì. Nígbà tọ́lọ́run gbé lọ wájú tó gbé lẹ́yìn Ọlọ́run tó padà tó wá gbé ìkúnlẹ̀ síbi rẹ̀. Ẹ má jẹ́ ń tàn yín, owó tí Alájà Táwàkálítù ń rí nísìnyí ó kọjá díẹ̀ o. Ní gbogbo àgbáyé ni wọ́n ti ń fẹ́ Alájà Táwàkálítù. Lórí TikTok ni, lórí igbá ni, bẹ́ẹ̀ ló ń lọ sóde bó ṣe wù ú. Ṣòbọ́lọ́ máa sọ pé òun dé kò sẹ́ni tó lè dé mú o. Alájà Táwàkálítù èèyàn ni tó súnmọ́ mi tímọ́tímọ́ nígbà tí àdánwò dé wà tí ṣòro dé. Àtọ̀sán àtòru èmi àti ẹ̀ lájọ́ máa ń lọ, lájọ́ máa ń bọ̀, lájọ́ máa ń lọ, lájọ́ máa ń bọ̀. Ní àná ló fa sábàbí tá a fi wá bí lónìí. Wípé Ọlọ́run kò padà ṣe bó ti tó, kò padà ránṣẹ́ àánú rẹ̀ sí Alájà Táwàkálítù. Ẹ jẹ́ ká sọ pé alhamdulilayi Rabbil alamin. pàṣẹ fún yín pé bàbá mi máa ń kọ́lé mo ti parí ẹ̀ mo fẹ́ ṣì kí ló wà. Bó ti ẹ ṣe pépà tó ṣì ni mo mọ ìgbà tí ó ti di wípé ó nílẹ̀ yẹn ni mo ti mọ̀ pé ó nílẹ̀. Báwo ló ṣe fẹ́ ṣe? Báwo ló ṣe fẹ́ ṣe? Ṣùgbọ́n tó wá parí ẹ̀ tó tún lọ pé òun parí ẹ̀ pé àmú ti parí ẹ̀ mo wá ní ó ṣe jẹ́ ká fi sígbà tó fẹ́ ṣe birthday àti last year ló ti parí ẹ̀ ká ṣe wá fi sí ẹ̀ tó ṣe birthday lónìí. Lẹ́yìn yẹn Ọlọ́run ti ṣe àwọn oore míì fún tó pọ̀ tí ò nídìí àti fi hàn sáráyé. Àsìkò tá a wà yìí tára fẹ́ sọ pé à ń bá ti competition tára ń bá sáré àwa ti wà àwọn ọmọ wa náà ti wà àwọn ọmọ wa náà ti bímọ tó tára fẹ́ bá ti competition so ẹ gbàgbé ẹ̀ Alájà Táwàkálítù ti wà òkè kọ́lọ́mọ́jọ́ ọlá padà sí gbogbo mọ́ ni. ní gbogbo àsìkò ìpèníjà yẹn kí làwọn kan tó ń bá yín sọ. Ìgbà tí ìpèníjà dé bá Alájà Táwàkálítù ọkàn Alájà Táwàkálítù strong ó sì nígbàgbọ́ pé ó máa dáa. Ìgbà yẹn ó wá pèrè ẹ̀ padà wá sẹ́yìn kòkò àti máa lọ bá àwọn nǹkan gbẹrin tán jẹ́sẹ̀ tiẹ̀. Níjọ́ tí mo rí lẹ́yìn Alájà Rukayat Gawat pé Alájà Táwàkálítù ń bá gbẹrin mo ṣọ́ọ̀kì lẹ́kọ̀ọ́ pé ọ̀gá nìwọ náà ó wá padà sọ fún mi pé tígbà bá gbédé òun ni kẹ́ ẹ jẹ́ ká gbà. No ibu samani náà wàlẹ̀ àìbù fìyìnà wà máa lé samani náà àìbù síwáná. Ìgbà tígbà bá ti gbédé òun ni ká gbà. Nígbà tó gbà fẹ́ni tó ń lò gbà lọ́wọ́ Ọlọ́run padà dáhùn náà lóhùn. Ní ìsìn lónìí báyìí ó ti wà láyé rẹ̀ padà, ó ti ń jẹ múlẹ̀, ó ti wà lọ́gàá rẹ̀ padà, gbogbo nǹkan táyé nílò náà ti ní. èdè tí wọ́n sílé wọn ìmọ̀ràn lẹ́fẹ̀ẹ́ gbà wọ́n ọ̀rọ̀ àjò lẹ́fẹ̀ẹ́ sọ fún. Ọlọ́run ọba tó ní táwa ti bá ó ti kọ́ ọmọ ṣe kò sí tó kù fún Alájà Táwàkálítù mọ́ ju pé kó máa sọ pé alihamudulilayi Rabbil alamin. Ọpẹ́ ló yẹ kó máa dá lọ́dọ̀ Ọlọ́run tó bá ti ń jí ọpẹ́ ni kó máa dá, ọpẹ́ ni kó máa dá. Ẹni tí ò tí ì wá ní tó ń wò pé báwo mo ṣe fẹ́ ṣe àbáwá kan sọ pé ẹ̀dá ti náwó ọ̀nà ká mọ́ kọjá ibi ọwọ́ ẹ̀ bá gùndé ló sì mọ̀ ọ̀nà tó ń kú lọ́dọ̀ Olúwa mi bọ́lọ́hùn bá fẹ́ fún ní láàrísìkí ọ̀tún kò mọ̀nà tárísìkí ò fi dọ̀dọ̀ wa. Bàbá fún ẹ̀yin tí ẹ̀sẹ̀ ń bá wa ká lọ gbọ́ ìfọ̀rọ̀wérọ̀ láti bẹ̀rẹ̀ ẹ̀dá àbáṣọ náà ni àgbà ọ̀jẹ̀ ògbóǹtarìgì àti ẹni ńlá níbi orin Islam àti Islam pàápàá wọn náà ni Alhaji Sẹ̀mí Adémọ́lá àwọn nọ́mbà sọ. Bàbá ká tó máa lọ ẹ bá ṣàdúrà fún wa olólùfẹ́ wa. tó gbogbo ẹ̀yin olólùfẹ́
Ojútólé àti ìyá wa Òrété Owótú FM ní Kòròdú gbogbo ẹ̀ àti olólùfẹ́ Alhaji Abdulsemi Adémọ́lá Abdulkadir àti olólùfẹ́ àwọn olórin Islam àti àwọn olólùfẹ́ Islam ní agbára Ọlọ́run mú tí ó fa sábàbí tá a fi ṣẹbọ kẹ́yìn ayé wa ọlọ́mọdé ṣẹlẹ̀ sí wa ìdààmú tí ó bá wa tágbára Al-Qur'ani ò ní ká ọlọ́mọdé ó bá wa ẹ jọ̀ọ́ gbogbo tó bá wù kó débẹ̀ dá láyé ẹ̀dá máa ní challenge lẹ́yìn ìṣòro Ọlọ́run tún máa padà gbé àánú dé láàrin ẹ̀fọ́ àfi sọ pé dá ilẹ̀ àyàmọ̀ tẹ́fún alùmọ̀ tàṣà wá tẹ́bù náfúsá ìsá akámọ̀lẹ̀kọ̀dọ̀ tàbí ní kádàrá ti dáyé ká tó dáyé ọmọ èèyàn tó fẹ́ rògùn rọ̀ṣà ìbágbá kádàrá ìbájò kò jẹ́. bàbá ká tó máa lọ bó dẹ̀ yẹ pé ọlá yìí ti dé owó ti dé bàbá kọrin wọn. níṣẹ́ mi tá a ṣe ju iṣẹ́ orin lọ ká pè wá sí iṣẹ́ orin ẹ fẹ́ ṣe ìyàwó ẹ fẹ́ ṣe ìkómọ tàbí ẹ fẹ́ pé òde tó bá kẹnu láti wá ṣe MC ń bẹ ibi tí mo wá lónìí lọ́nà Alhaji Tawakalitu mo wá ṣe master of ceremony ní Alhaji Pasuma Alabi ló máa kọrin àwa la máa anchor program yẹn so mo ń ṣe yẹn tàbí o fẹ́ ṣe ìkómọ pé o fẹ́ pa àwọn àfà èmi ò kì í ṣe jálàbí o o fẹ́ ṣe súná o fẹ́ sílé gbogbo tí bá ń jẹ́ jálàbí àwọn tó ń ṣe àwọn náà mọ rírì tó fi ń ṣe ṣùgbọ́n ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn Ọlọ́run gbé láwà lọ́wọ́ tọ́bọ̀ tó wá fẹnu ṣe ń dáadáa Ọlọ́run kádàrá bí káwọn ọmọ fẹnu ṣe. lẹ́bàá wọn làwọn yẹn lè pè é sí. tẹ bá fẹ́ pe Alhaji Semi Abdulkadir Adémọ́lá ẹgbẹ́ mi sí 08062501999. ẹ bá fẹ́rẹ̀ kan sà. 08062501999. bẹ́bẹ́ sì ń lọ bẹ́bẹ́ ò dúró bẹ́bẹ́ sì máa ṣẹlẹ̀ sínú ayé mi bẹ́bẹ́ sì ń lọ bẹ́bẹ́ ò dúró bẹ́bẹ́ sì máa ṣẹlẹ̀ sínú ayé. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.